bí ọba. Ifá gan òṣùwọ̀n ní máa wò, yóò ní òṣùwọ̀n eléyìí kún, òṣùwọ̀n eléyìí kún, kò lè sọ fún wọn pé òwò gangan ní ìlú tí ọba léèyàn tọ́já búlé, òun ni wọ́n ní ẹni tí fámúnì òun náà ni wọ́n fi jẹ́ bí ayé àtijọ́ gan ìlú tó bá gidi wọ́n máa dùn ni, ẹlòmíì ò ní, ẹlòmíì ò jẹ́, ẹlòmíì ò dẹ̀ ní jẹ́. Ṣùgbọ́n lóde òní ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́ mú, tábà wá ti mú ọ gẹ́gẹ́ bí ọba, gómìnà ni ó stamp ẹ̀. Tó bá wá dé ìlú yín, tí gómìnà bá ti stamp ẹ̀, tó bá ti wọ̀lú, àwọn tí wọ́n máa ń ṣe ọba lọ́nà làwọn olóyè, wọ́n fẹ́ kí ọ bọ orò ìdílé tiwọn. Wọ́n wà lọ gbọ́dọ̀ bọ kìnní, ọgbọ́dọ̀ bọ ilé, gbọ́dọ̀ bọ ilé. Tó bá bọ́, tí wọ́n lè yọ ọ lọ́ba. Wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lè yọ ọ lọ́ba. Ẹni tó lè yọ ọ lọ́ba òun ni gómìnà. Ṣùgbọ́n tó bá ti dúró ti Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí tó bọ òrìṣà, o ò ní láti wọ́rì, kò tí ì sí gómìnà tó lè yọ ọ lọ́ba. Ẹ̀yin tẹ́ ẹ má bẹ̀rù, ẹ̀yin ni àwọn ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà yín. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí, mo dúró tọba tí wọ́n rọ̀ lóyè. Torí ẹ̀ mi ì wọ́rì pé gómìnà kan lè yọ mí lọ́ba. Nítorí mo ti dúró ti ọba tí ò ṣe rọ̀ lóyè, ọba tí ń jẹ́ kábíyèsí. Níjọ́ tó bá ti ń lo àṣẹ ọba tí ń jẹ́ kábíyèsí, gómìnà náà yóò máa rọ́lọ́run lára ẹ̀. Ọlọ́run ló gbóhùn náà síbẹ̀, kò tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọba, ẹni tí ń jẹ́ ọba kò sí òrìṣà kúnlẹ̀ bọ kankan tó nípò ọba. Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì, òun ní ń jẹ́ ọba, òun ní ń jẹ́ kábíyèsí, òun ni wọ́n wá ń rólé fún. Ọba ló yẹ kó máa gbé Ọlọ́run ga ju àwọn àáfàá àti pásítọ̀. Àáfàá àti pásítọ̀ ìránṣẹ́ làwọn ìránṣẹ́ Ọlọ́run. They are messengers. Àwọn kan náà ń rólé fọ́lọ́run, ọba ìlú ló ń rólé fún Ọlọ́run ọba. Ilé tó wà gan, tó bá ti wà àfin, ilé àdúà ní mọ́ṣáláṣí, ilé àdúà ní ṣọ́ọ̀ṣì, ilé àṣẹ ní ilé aláṣẹ. Tásìlá aláṣẹ kí là ń fọ ọba pé ọba ọba aláṣẹ, ọba ní aláṣẹ. So ilé àṣẹ ní ààfin ọba, àṣẹ tó ju gbogbo àṣẹ lọ. Fún wọ ọba tó bá bọ, ọba yìí ṣe gbogbo ẹ̀sìn tó fún gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire, pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ ń di ọba. Tí wọ́n bá ti fi ẹ́ jẹ ọba, kò sí ẹnì kankan tó lè fi ẹ́ jẹ ọba àfi Ọlọ́run ọba. Gbọ́wọ́ àwọn gómìnà, wọn ó ti bí ọ lọ́ba, ó ti jẹ Ọlọ́run ti yàn ọ́ lórí adé látọ̀run wá. Ẹni tí ń jẹ́ ọba, òun gangan ni Ọlọ́run ọba. Ìwọ wá ni òun ṣe ojú Ọlọ́run lórí ilẹ̀ nílùú tí wọ́n fi ẹ́ jọba lé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó máa ń wà, òun ni wípé táwọn èèyàn bá ti gba ọba tán, tí ẹni tó lè sọ pé tó lè stamp ẹ̀ tá endorse ẹ̀, tí ò bá endorse ẹ̀ ò lè dọba. Ìyẹn ni gómìnà. Gómìnà gbọ́dọ̀ lè, tí ò bá fòǹtẹ̀lù kò sẹ́ni tó lè dọba. Ẹni tí gómìnà bá mú ni, òun náà dẹ̀ ni Ọlọ́run mú ní o gẹ́gẹ́ bí orí adé. Gbogbo ìgbà tí ó bá fi wà ńbẹ̀, ìbá àṣẹ oṣù kan, k'Ọlọ́run jẹ́ á pẹ́ lóyè, ìbá àṣẹ ọdún 10, ìbá àṣẹ ọdún 2, ìbá àṣẹ 50 years, 60 years, gómìnà ni yóò fi òǹtẹ̀lù. Ní ti èyí tó wà nísìn,
ayé àtijọ́ ti yàtọ̀ tó yẹ pé wàá jagun débẹ̀ ìwà àtàwọn ọmọ ọba ẹjọ́ dù nísìn ọ̀pọ̀ ìlú tí kò bá ní ìlú tí ò léèyàn tàbí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n èédù tó lè sọ wọ́n ní Ifá ló mú ọ Ifá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba òun ni wọ́n ní ibi tí wọ́n máa tọ́jú bọ̀ bó sọ̀dọ̀ wòlíì bó sọ̀dọ̀ pásítọ̀ bó sọ̀dọ̀ aláwo bó sọ̀dọ̀ àfáà àwọn tí wọ́n máa ríran ni wọ́n mọ gbogbo wọn ni wọ́n rà dé lórí wọn ṣùgbọ́n ń tọ́lọ́hún ó mú gẹ́gẹ́ bí ọba Ifá gan òṣùwọ̀n ní máa wò yóò ní òṣùwọ̀n eléyìí kún kò lè sọ fún wọn pé òwò gangan ní ìlú tí ọba léèyàn tọ́já búlé òun ni wọ́n ní ẹni tí fámúnì òun náà ní wọ́n fi jẹ́ bí ayé àtijọ́ gan ìlú tó bá gidi wọ́n máa dùn ní ẹlòmíì ò jẹ́ ẹlòmíì ò dẹ̀ ní jẹ́ ṣùgbọ́n lóde òní ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́ mú tábà wá ti mú ọ gẹ́gẹ́ bí ọba gómìnà ni ó stamp ẹ̀ tó bá wá dé ìlú yín tí gómìnà bá ti stamp ẹ̀ tó bá ti wọ̀lú àwọn tí wọ́n máa ń ṣe ọba lọ́nà làwọn olóyè wọ́n fẹ́ kí ọ bọ orò ìdílé tiwọn wọ́n wà lọ gbọ́dọ̀ bọ kẹ́ni ọgbọ́dọ̀ bọ ilé ìgbọ́dọ̀ bọ ilé tó o bá bọ ṣé wọ́n lè yọ ọ lọ́ba wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè yọ ọ lọ́ba ẹni tó lè yọ ọ lọ́ba òun ni gómìnà ṣùgbọ́n tó o bá ti dúró ti ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí tó o bọ òrìṣà o ò ní láti wọ́rì kò tí ì sí gómìnà tó lè yọ ọ lọ́ba ẹ̀yin tẹ́ ẹ má bẹ̀rù ẹ̀yin ni àwọn ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà ẹ̀yin bẹ́ẹ̀ mi ṣe wà mo dúró tọba tí wọ́n rọ̀ lóyè torí ẹ̀ mi ì wọ́rì pé gómìnà kan lè yọ mí lọ́ba nítorí mo ti dúró ti ọba tí ò ṣe rọ̀ lóyè ọba tí ń jẹ́ kábíọ́ kò sí níjọ́ tó bá ti ń lo àṣẹ ọba tí ń jẹ́ kábíọ́ ò sí gómìnà náà yóò máa rọ́lọ́ ńlá rẹ̀ ọlọ́run ló gbóhùn náà síbẹ̀ kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ọba ẹni tí ń jẹ́ ọba kò sí òrìṣà kúnlẹ̀ bọ kankan tó nípò ọba olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì òun ní ń jẹ́ ọba òun ní ń jẹ́ kábíyèsí òun nìwọ wá ń rólé fún ọba ló yẹ kó máa gbé ọlọ́run ga ju àwọn àáfàá àti pásítọ̀ àáfàá àti pásítọ̀ ìránṣẹ́ làwọn ìránṣẹ́ ọlọ́run they are messengers àwọn kan náà ń rólé fọlọ́run ọba àlú ló ń rólé fún ọlọ́run ọba ilé tó wà gan tó bá ti wà àfin ilé àdúà ní mọ́ṣáláṣí ilé àdúà ní ṣọ́ọ̀ṣì ilé àṣẹ nílé aláṣẹ tásìlá aláṣẹ kí là ń fọ ọba pé ọba aláṣẹ ọba ní aláṣẹ so ilé àṣẹ ní ààfin ọba àṣẹ tó ju gbogbo àṣẹ lọ fún wọ ọba tó bá bọ ọba yìí ṣe gbogbo ẹ̀sìn bàbá yọ̀ǹda fújì fún yín bàbá máa yọ̀ǹda ipò olórí ọmọọba yẹn bàbá máa yọ̀ǹda ẹ̀ fún yín á yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín ẹni wọn lè fi èèyàn ṣe lèmọ́mù kó tún máa wá du ipò sẹ́ríkì àbí fine accepted ẹni tí wọ́n fi ṣe sẹ́ríkì tásìkò àti jẹ ìmáàmù bá tó bá rí i pé ìmáàmù yẹn tọ́ sóhun dandan ni fún un láti gbé ipò sẹ́ríkì yẹn sílẹ̀ kó du ipò ìmáàmù bẹ́ẹ̀ ni ipò Àwùjalẹ̀ yìí kò sí kan tó léwu kẹsọ olú ayé fújì lónìí ẹ tẹ̀síwájú. ẹ mú dání ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú ibẹ̀. tí ẹ rí tẹ́lòmíì bá ń sọ̀rọ̀ kò ní kọ́kọ́ ṣe findings kò ní ṣe research ẹyẹ èèyàn mi ẹjọ nínú ìdílé mẹ́rin tó ń jẹ oyè nínú ìdílé tí ó ń jẹ oyè Àwùjalẹ̀
ní ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ gbọ́, ṣé kò sí ìdílé bàbá wa Wàsíù Àyìndé, ṣé kò sí ìdílé wọn ń bẹ̀? Fìdí pọ́tẹ̀, òkè ẹ fẹ́ ó tiẹ̀ ti yé mi, ẹ̀ ń ganu sí nǹkan tí ó kàn yín ni. Nǹkan tí ó kàn yín òun lẹ̀ ń ganu sí. Ẹ̀ẹ́dẹ̀ tó bẹ́ẹ̀ mẹ́tàlá yín 1 million yín kò lè stop Wàsíù Àyìndé láti má di Àwùjalẹ̀ lẹ́yìn Ọlọ́run. Torí pé kí ni abẹ́ Ọlọ́run ni gbogbo wa wà. King Wàsíù Àyìndé Marshal àwọn náà dẹ̀ mọ̀ wípé kádàrá lọ́wọ́ àkànkádìrì. Dandan ni wípé kéèyàn gbìyànjú. Ọlọ́run ni ọba tó ń fi àṣẹ sí ìdí rèé tí èmi Báyọ̀ Black tí mo fi ń bẹ Ọlọ́run ní wákàtí àwọ̀ yìí wípé Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó ń bọ̀ lọ́nà yìí ní agbára Ọlọ́run Alhaji Wàsíù Àyìndé Marshal òun ni wọ́n máa gbé fún. So kẹ́ ẹ lọ stop nonsense. Ẹ tẹ̀síwájú. Ní inú bẹ̀ àwọn ẹ̀gbọ́n tèmi àwọn kú mi wọ́n dẹ̀ pa nítàn fún mi àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ìyá Wàsíù máa ń wà kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín. Ìtàn lásán ní gbogbo yẹn. àdìjẹ́ lọ mú èèyàn 6. Ẹ jọ ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ yìí ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ lẹ́nu yìí lẹ́mìí wà láìtàláì súnmọ́ bí láìlẹ́sí ìlàrúwà lẹ́mìí ẹ̀yin máa lọ sponsor blogger láti wá defend ọmọ oyè ti yín ṣe ń gbọ́ látàrí propaganda irọ́ tẹ fẹ́ máa pa kiri. Kí ni ìtàn àwọn kú tẹ̀yìn àwọn kú yín? Kí ni assurance wípé òótọ́ ni àwọn kú yín sọ fún yín pé kì í ṣe irọ́ ni wọ́n pa fún yín? Lórí fallacy lórí irọ́ táwọn kú yín pa fún yín ìlú Péjú Èkìtì ìlú kíníkò ibo lèyàn ò lè gbé. Mo lè jọmọ Abẹ́òkúta kí n máa gbé lọ́ṣun tó bá tó àsìkò láti jẹ oyè ilé bàbá mi lábẹ́òkúta dandan ni fún mi láti fi Ọ̀ṣun yẹn sílẹ̀ kí n padà sàbẹ́òkúta kí n lọ jẹ oyè tí mo fẹ́ jẹ. Anywhere lèyàn lè gbé ní Nàìjíríà bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ìdílé tó ní kálukú ti jáde tó bá tó àkókò tá a fẹ́ jẹ oyè ìdílé dandan ni wípé kẹ́yìn kan kẹ́ wá ganu sí ẹ̀yin tó yẹ yín ò tọ́ sí ẹ̀yin tẹ́ máa pa ìtànkìtàn. Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ ti lọ́mọ oyè? Kí ló dé tí ẹ lè dárúkọ ọmọ oyè ti yín pé lágbájá báyìí òun lọ́mọ oyè yìí o káwá gbé ẹni yẹn sẹ́gbẹ̀ẹ́ Wàsíù Àyìndé wípé òkè kí ni lẹ́gẹ́sì tí Wàsíù Àyìndé lè gbogbo alamọ lẹ́gẹ́sì Wàsíù Àyìndé pé olórin ni. Wàsíù Àyìndé is a businessman. Yes, olórí ìjọ tún ni Wàsíù Àyìndé. Wàsíù Àyìndé kọ́ mọ́ṣáláṣí ó kọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ náà dẹ̀ ni Wàsíù Àyìndé ò fi tàwọn oníṣẹ̀ṣe kò fi àwọn oníṣẹ̀ṣe náà ṣeré. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé ẹni tó bá máa jẹ ọba ìlú kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ máa gbè lẹ́yìn ẹ̀sìn kan fún ẹ̀sìn kan ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa balance. Gbogbo kinní yìí ló dẹ́ pè sára Wàsíù Àyìndé. Ẹ lọ mú ọmọ oyè tí yín wá kẹ́ ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹ yé máa pa ìtànkìtàn. Ẹ yé máa pa ìtànkìtàn. Ipò ọba ni Wàsíù Àyìndé fẹ́ jẹ kò ń ṣòṣèlú. Olóṣèlú ló máa ń ṣe báyìí. Ẹ yé ṣe bí olóṣèlú mọ́. Ẹ má sọ ipò Àwùjalẹ̀ di ipò òṣèlú. Alhaji Wàsíù Àyìndé ti kéde èròǹgbà wọn láti jẹ ọba Àwùjalẹ̀. Àwọn tó bá fẹ́ figagbága pẹ̀lú wọn ẹni kó jáde wá ká wá gbé wọn yẹ̀wò síra wọn. Ká wá ṣe kí ni? Ká wá compare and contrast. Yes, ẹ kò lè lọ dúró ẹ kò lè lọ jókòó sí ìlú òyìnbó kẹ́ lọ takú sí ìlú òyìnbó kẹ́ lọ takú sí abroad kẹ́ wá máa pa ìtàn ilẹ̀ Nàìjíríà fún wa ṣó possible ṣá? Ẹ mọ̀ gbà tẹ́ ti kúrò ní Nàìjíríà ni.
ṣé ẹ ò mọ̀ gbà tẹ́ ti fi Nàìjíríà sílẹ̀? Gbogbo nǹkan ṣẹ́rẹ́ tẹ̀wọ̀n in diaspora fake ilẹ̀ máa ń rí. I will tell you the reality. Tí sin bá ṣẹlẹ̀ rumor ló máa ń ta dọ́dọ̀ ti yín. The genuine news àwa tá a ní lọ́wọ́ lélẹ̀. Àwa tá a ṣe kí ni? Àwa tá a ní lọ́wọ́ lélẹ̀. Tó o bá mọ̀ wípé o fẹ́ pa ìtàn ilẹ̀ Yorùbá, o fẹ́ sọ bó ṣe ń lọ fún wa ní ilẹ̀ Yorùbá, fi ìlú òyìnbó tó wà sílẹ̀ wá máa gbé pẹ̀lú wa ní ilẹ̀ Yorùbá. That is when you will be able to talk. Honestly speaking, ìgbà wo la fẹ́ ṣe gbogbo owó eléyìí dà? Ta ni o mọ source of vet ti Wasiu Ayinde? No, let us be sincere. Tó bá ń sọ̀rọ̀ nípa Fuji musician lọ́jọ́ tòní, number 1 ni Wasiu Ayinde jẹ́ tí kò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn. Tó bá ń sọ̀rọ̀ nípa religious leader, ẹni tó kọ́ títí ó tún kọ́ ṣọ́ọ̀ṣì, ó kọ́ mọ́ṣáláṣí, kò fi tàwọn oníṣẹ̀ṣe ṣeré. Ta lẹ wá ní, ta ni candidate yín, ta ni ọmọ oyè yín tẹ́ lè fi takù Wasiu Ayinde? Mo ń sọ fún yín, lẹ́yìn Ọlọ́run nìkan ló lè stop Wasiu Ayinde lórí throne yẹn. Ẹ má ẹ̀ka tanra wa, ẹ tẹ̀síwájú. Tí ó tọmọ yín wá àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde àbí nínú Ìjẹ̀bú in general, ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀lẹ̀ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí ọ̀rọ̀ pé kó má dá wàhálà lẹ̀ yẹn. Ẹ̀yin gangan ni kẹ́ ẹ má dá wàhálà lẹ̀. Ṣó ti yé yín ṣá? Ẹ̀yin gangan ni kẹ́ ẹ má dá wàhálà lẹ̀ because gbogbo nǹkan ló ní protocol. Protocol dẹ̀ ni Alhaji Wasiu Ayinde ń follow. Alhaji Wasiu Ayinde ní December 3 wọ́n ti kọ lẹ́tà sáwọn tó yẹ kí wọ́n kọ sí. Ìgbà wo ni àwọn afọbajẹ ilẹ̀ Ìjẹ̀bú, ìgbà wo ni wọ́n appoint yín as a spokesman? Ìgbà wo ni wọ́n appoint yín as a spokesman? Ṣẹ́yìn lágbẹnusọ wọn ni? Ẹ̀yin kọ́ lágbẹnusọ wọn náà. Ẹ̀yin kọ́. Tẹ́ ẹ bá fẹ́ promote candidate yín, ẹ promote candidate yín in a rightful way. Tẹ́ ẹ bá wá with condemnation, ẹni ọmọ oyè tó bá rò yìí pé kóhun condemn Alhaji Wasiu Ayinde lòun lè fi jẹ lọ, ẹni yẹn tọrọ ẹ o, because in everywhere bàbá yín la jẹ́ o. Tá a bá ń sọ̀rọ̀ nípa mídíà, aṣíwájú ni wá. Tá a bá ń sọ̀rọ̀ nípa fracas, lẹ́mìí wa, ẹ lọ jókòó. Mélòó lára yín? Ṣé lè fìyàn jóyè àwòdì kó má lè gbọ́mọ ẹran jó ni? Àbí nǹkan ń ṣe yín ṣá? Ẹ má ń jàrá àyà àyẹ́ o. Ṣé Alhaji Wasiu Ayinde fìbọn sínú lẹ́tà tí wọ́n kọ ni? Ṣé wọ́n fogun sínú lẹ́tà tí wọ́n kọ ni? Kí wá ní tiyín tẹ wá ń pa ìtàn kìtàn? Ẹ jẹ́ lọ stop ẹ̀, kẹ́ ẹ má rí ìbínú Ọlọ́run. Ẹ jẹ́ lọ stop ẹ̀ nítorí tó bá tó àkókò fẹ́yìn náà láti kéré iṣẹ́ tẹ́ ẹ ṣe, káwọn ẹni ẹlẹ́ni kó má gbàjẹ́ lẹ́nu tiyín náà. Go and take your time. Bayo Black lórúkọ tèmi. Mo sọ ìmúdúró náà tún díjọ́ mi ọjọ́ re. A ó máa bọ̀bẹ́ níbi ẹ̀ṣọ́ àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Ó do ní kọ́kìtìbò, bókù bá kú, ọmọ ń kọ́kìtìbò náà ni. Gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ní tilé toko, ẹ kú àmójúbà. Ẹ jẹ́ ká kún fún àdúrà, ẹ jẹ́ ká bẹ lọ́hùn. Alhaji Wasiu Ayinde Marshal, ẹni tó tọ́ lórí oyè ni o. Ipò Àwùjalẹ̀ yìí, ẹ jẹ́ ká ṣe kíni? Ẹ jẹ́ ká gbá òkùtù ti Alhaji Wasiu Ayinde Marshal Olúayé Fuji gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Mo sọ ìmúdúró náà, ire o.